ilẹ̀ Yorùbá lápapọ̀ ó ní ẹ dúró déédé o ẹ má ṣe jẹ́ kí ẹsẹ̀ yín kó yẹ̀. Aláàfin ó ní òun ṣe àpẹẹrẹ àṣà ìṣọ̀kan àti bí a ṣe ń wà ní ìṣọ̀kan ní ilẹ̀ Áfíríkà ilẹ̀ aláwọ̀ dúdú wa yìí. Níbẹ̀ ni kábíyèsí ti sọ̀rọ̀ ó ní nígbà kan o gbogbo àwọn tí ó jẹ́ olóṣèlú yìí àwọn ológun ó ní àwọn gan ni wọ́n gbé orílẹ̀-èdè Nàìjíríà ró. Ó ní ẹ wò ó báyìí ẹ jẹ́ kí àṣà wa kó ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà o. Ó ní lẹ́yìn ìpapòdà ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ó ní òun fi ń dá gbogbo àwọn ará Ìbàràpá lójú wípé ẹ wò ẹ mọ rí nǹkan gidigidi ní apá ọ̀dọ̀ yín o á sì mọ ṣiṣẹ́ papọ̀. Láìpẹ́ ní ọba olú Igbóọrà land ọba Jimoh Títílóyè òun náà ó máa ṣe àbẹ̀wò sí kábíyèsí. Níbẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ papọ̀ tó sì sọ̀rọ̀ lórí àwọn ojútùú àwọn ọ̀rọ̀ eléyìí tó ní ọgbọ́n àwọn ọ̀rọ̀ tí àwọn adarí máa ń sọ àti àwọn ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti yọ̀ǹda ara wọn fún iṣẹ́ ṣíṣe ní ilẹ̀ Yorùbá lápapọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kábíyèsí sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹ jẹ́ á ṣe nǹkan gẹ́gẹ́ bí lọ́balọ́ba ẹ jẹ́ á gbìyànjú agbára wa kárí wípé ilẹ̀ Yorùbá òun ni ó fẹsẹ̀ múlẹ̀ tí kò sì yẹsẹ̀ tí kò sì mì torí wípé àwa gan tí àwọn èèyàn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe a gbọ́dọ̀ sa gbogbo ipá wa láti lè rí dájú wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ọ̀yọ́ pẹ̀lú ilẹ̀ Yorùbá lápapọ̀ òun ló dúró déédéé tí ẹsẹ̀ rẹ̀ ò sì mì tẹ́sẹ̀ rẹ̀ tí ò ní yẹsẹ̀ tí ò sì ní jálu nǹkan o. A gbọ́dọ̀ dúró déédéé òun ni kábíyèsí ọba Akeem Òwòadé tó ń sọ fún gbogbo àwọn lọ́balọ́ba ní agbègbè wa o. Ó ní ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá wa kó fẹsẹ̀ múlẹ̀ kó sì má ṣe ṣubú ò torí wípé àwa gan náà ọ̀nà wà lọ́wọ́ wa láti lè dẹ́kun àwọn wàhálà eléyìí tí ó kojú orílẹ̀-èdè Nàìjíríà. Kábíyèsí ló sọ̀rọ̀ yìí léde ò bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó kà dákẹ́hùn lèmi náà ti fẹ́ mú ìròyìn tọwọ́ mi yìí o. òkèlè àkọ́bùsí ni pẹ̀lú tí kò gbọ́dọ̀ ráwọn ọbẹ̀ ṣé ohun tó jọun la fi wéhun. èpo ẹ̀pà báyìí ló mà jọ pósí ẹ̀ lérì orí aláàmù ló jọ orí alábàáhùn. ẹni ó bá ti rí orí alábàáhùn rí tó ti rí àárín ọ̀pẹ yóò rí pé kinní ọ̀hún ó jọra wọn àbí ò jọra wọn. ọ̀dọ̀ orí adé ọba Aláàfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìwọ kọ́kọ́ lọ jẹ́ kí èmi ó lọ sí ọ̀dọ̀ Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn. ọ̀dọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni mo ti dé báyìí o. Olúbàdàn ìlú Ìbàdàn ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn ó ti jáwé lọ jókòó jẹ́ nílé fún àwọn olóyè rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. mọ́gàjí sì ni wọ́n ó yọ wọ́n bí à ń yọ jìgá ó sì tún gba ìlẹ̀kẹ̀ oyè lọ́wọ́ wọn àti lọ́rùn wọn pẹ̀lú. kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o. gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ tí ó sì tẹ àwa tá ń kàròyìn lọ́wọ́ o. wọ́n ní àwọn mọ́gàjí wọ̀nyí wọ́n pe orúkọ mọ́gàjí àkọ́kọ́ ní mọ́gàjí Kúkúlà Kamordin Kọ́láwọlé títí inú ìdílé Kúkúlà ní Òkè Ọ̀fà bàbá ìsàlẹ̀ ní ìlú Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ Àríwá ìlà oòrùn ìjọba ní ìpínlẹ̀ ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe jábọ̀ rẹ̀. àti mọ́gàjí kejì òun ni mọ́gàjí Samson Bello ẹ̀kẹrin ní ìlú Ìbàdàn. gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní àwọn ènìyàn yìí ni wọ́n ń já ilẹ̀ gbà tí wọ́n sì ń tẹ ẹ̀tọ́ àwọn ènìyàn lójúmọ́lẹ̀ tó jẹ́ wípé wọ́n ń dúnkokò mọ́ àwọn ènìyàn. nínú àtẹ̀jáde kan tó jáde sọ ní Ọjọ́bọ̀ èyí tí ó gba tètè ẹnu alukoro fún Olúbàdàn àti agbẹnusọ fún Olúbàdàn ní ìlú Ìbàdàn tó gba ti ọwọ́ rẹ̀ jáde ìyẹn Solomon Olúgbémiga Ayọ̀adé òun ni ó fi ọ̀rọ̀ yìí jáde tó sì sọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ọ̀tún títí ilẹ̀ Ìbàdàn ọ̀tún balóyè títí ilẹ̀ Ìbàdàn Rasheed Adéwọ̀lú Ládọjà. ó ní ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ̀ ń lo agbára láti gba ilẹ̀ tí kìí ṣe tiyín ẹ̀ sì tún dúnkokò mọ́ àwọn ènìyàn. àwọn mọ̀lẹ́bí yín gan pẹ̀lú ẹ̀ ń tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀. fún ìdí èyí ẹ nílò láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ bí bẹ́ẹ̀ kọ́ kíni. nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti ṣàlàyé wípé tí wọ́n bá ti ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ àwọn ó dá wọn padà sí orí ipò. ṣùgbọ́n wọ́n ti ṣe ìkìlọ̀ fún wọn wípé ẹ yé gba ilẹ̀ onílẹ̀ ẹ yé tàpá sí òfin kí ẹ má bàa ta ẹrẹ̀ bá aṣọ funfun aṣọ àlà
tí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn tó gbé wọ̀. Fún ìdí èyí ẹgbàlẹ̀ yín jókòó. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde, ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o, níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ọmọléńjẹ kan ló mà ti gbé àwọn àjọ jambu lọ sí ilé ẹjọ́ látàrí bí wọ́n ṣe ní kó yọ ìjáàbù eléyìí tí ń ṣe ìbòrí eléyìí tó fi borí lásìkò tí ó fẹ́ ṣe ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fásitì. Lawal Hamidat Adenike tí ó jẹ́ ọmọléńjẹ òun ni ó mà ti gbé ìgbésẹ̀ tako àwọn àjọ jamb àti iléèwé àti gbọ̀ngàn tó ti ṣe ìdánwò pepti ni wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan ọmọ yìí wípé nígbà tó fẹ́ kọ ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fásitì yìí níṣe ni wọ́n pọ́n ní dandan fún un wípé kó ṣí ìbòrí orí rẹ̀ ìyún ìjáàbù eléyìí tí ó dé sórí. Wọ́n ní ọmọ yìí ni ó bá kọ ìwé ẹ̀sùn gbangba látọwọ́ ìyá rẹ̀ àti agbẹjọ́rò rẹ̀ ló sì gbé ọ̀rọ̀ náà ló gbé lọ sílé ẹjọ́. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì, Bashirat Ojo tó jẹ́ ìyá Lawal lónìí ṣẹ́rí ọmọ ọ̀hún ló sọ̀rọ̀ ọ̀hún fóun ní ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2025 níbi tí ó ti fẹ́ ṣe ìdánwò rẹ̀ ní pepti ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Bẹ́ẹ̀ ló bá ṣàlàyé wípé nígbà tí ọmọ òun délé ló sọ fún òun wípé wọ́n ní òun ò lè kọ ìdánwò àfi tí òun bá yọ ìbòrí orí òun ìyún ìjáàbù eléyìí tó dé. Ó ní ẹ wò ṣe bí torí ẹ̀sìn ni òun fi ń dé ìjáàbù. Ó ní ohun tó burú jù tó sì dùn òun ni wípé òun ò tí ì ní irú ìrírí báyìí rí. Ìyá bá ní pé ọmọ mi wò ó má ṣèyọnu o, má wọrí ń tiẹ̀ ń bọ̀ gbé ìgbésẹ̀ láti dáàbò bo ẹ̀tọ́ rẹ o. Nínú ọ̀rọ̀ ìwé ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan àwọn àjọ jambu, bẹ́ẹ̀ ni wọ́n wá sọ fún àwọn àjọ jambu wípé àwọn ń retí kí àjọ jambu àti gbọ̀ngàn eléyìí tí ó ti ṣe ìdánwò náà pepti yìí wípé kí wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ sí ìgboro ayé. Wọ́n ní wọ́n sì fi sínú àwọn tí ó jẹ́ ìwé ìròyìn eléyìí tí ó jẹ́ gbajúgbajà ìwé ìròyìn méjì. Wọ́n kọ síbẹ̀ wọ́n sì tún fún ọmọ náà ní owó wípé wò ó gbà má bínú torí pé wọ́n fi ẹ̀tọ́ rẹ̀ dùn. Wọ́n ní ọ̀rọ̀ yìí ni wọ́n mà sí gbé lọ sílé ẹjọ́. Wọ́n wá ń sọ fún yín pé ẹ̀yin ọmọ obìnrin tó bá yẹ pé yín náà bá dé jáàbù ni o tẹ̀sí fẹ́ ṣe ìdánwò, wọn ò ní ẹ̀tọ́ láti sọ fún yín pé kẹ́ ṣí ìjáàbù orí yín. Wọ́n ní ẹ wò òfin ẹ̀ṣẹ̀ ni ẹni tó bá sì ṣerú ẹ̀ ó di dandan káwọn náà kọ́ fojú ilé ẹjọ́. Ẹni tí ṣe agbẹjọ́rò Lawal Kọ́sìm Ọ̀pákúnlé òun náà ṣe àtẹnumọ́ wípé ṣẹ́rí ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé yìí òun ló jẹ́ eléyìí tí ò bófin mu rárá o. Ó ní ó tako ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kejìdínlógójì ti ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣẹ́rí gbogbo wa la mà ní òfin la ní òmìnira láti sọ̀rọ̀ láti sọ èròǹgbà nu wa láti ṣe ẹ̀sìn kẹ́sẹ̀ lẹ́yìn tó bá wù wá. Ó ní ẹ̀tọ́ àwọn ni láti dáàbò bo ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn tí ó jẹ́ àwọn ọmọ kéréje eléyìí tí wọn ò lè dáàbò bo ara wọn fúnra wọn. Ó ní fúndì eléyìí ẹ wò ó ẹ̀ṣẹ̀ ní lábẹ́ òfin torí pé ó ti wà nínú àkọsílẹ̀ o. Ẹ̀yin àjọ jambu tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yìí kó ju bí ẹ ṣe ń rò lọ o, ẹ tètè etí yín mélòó ẹ kọ ìwé ẹ̀bẹ̀ sí àjọ ẹ kọ ìwé ẹ̀bẹ̀ sí ọmọ yìí ẹ̀yin àti ilé gbọ̀ngàn ibi tó ti ṣe ìdánwò yìí pepti. Wọ́n ní kí wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ sí inú ìwé ìròyìn eléyìí tó jẹ́ gbajúgbajà méjì. Wọ́n sì tún fún ọmọdébìnrin náà lówó látàrí wípé wọ́n ní kó ṣí ìjáàbù rẹ̀ lásìkò tó fẹ́ ṣe ìdánwò ní ọgbà eléyìí tí wọ́n pín sí. Ìròyìn ọ̀hún ò jù bẹ́ẹ̀ lọ ò bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹṣẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard tó kà dákẹ́ òun lèmi náà ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Mẹ́ta nínú àwọn sẹ́nítọ̀ tó ń sin ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n ti ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmúkùn ọ̀sán. Wọ́n ní àwọn kó gbogbo ẹrù àwọn ń kó lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní ṣe bí ẹni tó bá ní ọbẹ̀ ni à á kó ẹ̀kọ́ tọ̀ lọ. Ìdí rèé o tí mẹ́ta nínú àwọn sẹ́nítọ̀ tó ń sin ìlú tí wọ́n sì wá láti ìpínlẹ̀ Kebbi o tó sì jẹ́ wípé wọ́n wà lórí àga ọlá sẹ́nítọ̀ ọ̀hún lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n báyìí o wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP kò wù àwọn mọ́, ẹgbẹ́ òṣèlú APC
ní afẹ́fẹ́ àlàáfíà ń fẹ́ nínú rẹ̀ wípé ibẹ̀ làwọn ó sì mórílé o. àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ṣe ìpàdé ọ̀hún lánàá ní ilé ààrẹ ní ìlú Àbújá ni wọ́n ṣe ìpàdé ọ̀hún pẹ̀lú ààrẹ Tinubu o. àwọn ọmọ asòfin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jẹ́ ọmọ asòfin tó wá láti ìpínlẹ̀ Kebbi. nínú ìpàdé náà láti rí gómìnà ìpínlẹ̀ Kebbi tóun náà tó síwájú wọn pẹ̀lú alága ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje ni wọ́n jọ kọ́wọ́rìn lọ sínú ibi tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún pẹ̀lú ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. lára àwọn sẹ́nítọ̀ ọ̀hún tí wọ́n ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmúkù ọ̀sán tí wọ́n ta kọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. lára wọn láti rí sẹ́nítọ̀ Yahya Abubakar Abdullahi tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àríwá ìpínlẹ̀ Kebbi pẹ̀lú sẹ́nítọ̀ Gamba Modoki tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Kebbi pẹ̀lú sẹ́nítọ̀ kẹta tí wọn ò fi orúkọ rẹ̀ síbi ìwé ìròyìn tí ó wà ní iwájú mi yìí ààrẹ dókítà Abdullahi Ganduje. òun ni ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ yìí tó léwájú wọn. bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Kebbi òun náà tún wà níbi ìpàdé yìí pẹ̀lú àwọn mínísítà tí wọ́n sì ń foríkorí tí wọ́n fi kùnlùkùn. nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n padà fi orí ìkòkò wọ́n fi sọ ọ̀ọ́dúnrún wípé àṣe papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP mọ́ ẹgbẹ́ òṣèlú APC láàmúrílé. ẹ fẹ́ wò ó ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde ẹ lè mú kẹsìrí ẹ níbẹ̀. ó jáde ojúde ọjà àti ìpolówó nígbà tá a bá padà dé ká máa tẹ̀ iwájú. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. èyí ni láti sọ fún gbogbo ènìyàn pé ilẹ̀ Akínfẹ́ńwá family eléyìí tí ó wà ní ìdí ìgbà lọ́pọ̀pọ̀nà Eléwúrẹ́ kò sí fún títà fún ẹnikẹ́ni o. ẹnikẹ́ni tó bá ti rà á ó ti lu gúdẹ ni o. a ò ta ilẹ̀ mọ̀lẹ́bí wa fún ẹnikẹ́ni. ẹ ṣọ́ra fún àwọn gbájúẹ̀. olùkéde gbogbo ẹbí Akínfẹ́ńwá nílé àti lóko lẹ́yìn odi àwọn ni wọ́n kéde wípé ilẹ̀ wọn eléyìí tí ó wà ní ìdí ìgbà pé wọn ò ta fún ẹnikẹ́ni o. ẹ má ṣe kó sọ́wọ́ àwọn 419. tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà ká sún sápá iwájú àbí bóò ni. bẹ́ẹ̀ ni ìròyìn wa ń tẹ̀ wájú nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà níbi tí mínísítà fún ètò ààbò tó mà ti sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ òun ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé wọ́n fi òpin sí àwọn báńdíìtì eléyìí tó wà ní àwọn apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. ẹni tí ṣe mínísítà fún ètò ààbò tó tún jẹ́ ẹni tó sì gbà kọjá gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara ìyún dókítà Bello Muhammed Matawalle ló mọ̀ ti sọ̀rọ̀ yìí pé ìjọba àpapọ̀ ni wọ́n ní ìfarajì lábẹ́ ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu láti fi òpin sí àwọn báńdíìtì eléyìí tó wà ní àwọn apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. nígbà tí mínísítà náà tó ń sọ̀rọ̀ ìdánilójú lásìkò tí ó ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí chief imam ti Maru ní àsìkò tí wọ́n ṣe àdúrà tí wọ́n sì lọ sí mọ́ṣáláṣí ní àná yìí ní àìkálì Saliu Sulaiman ẹni tó jẹ́ wípé wọ́n jí i gbé ni o pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì láti ọwọ́ àwọn báńdíìtì tó sì jẹ́ wípé níbi oṣù bíi méjì sẹ́yìn ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tó sì padà ṣekú pa ọkùnrin náà. ẹni tí ṣe aṣojú fún akọ̀wé ní ìpínlẹ̀ Zamfara náà ti ní ẹgbẹ́ òṣèlú APC Honourable Ibrahim Uman òun náà ó darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí náà láti bá wọn kẹ́dùn lórí ikú ọkùnrin náà eléyìí tí ó ṣẹlẹ̀ tí wọ́n sì sọ wípé ní orúkọ ìjọba àpapọ̀ òun ni àwọn yọjú síbẹ̀ tí wọ́n sì ń bá àwọn mọ̀lẹ́bí náà kẹ́dùn. nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde láti ọwọ́ ẹni tí ṣe akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú APC Malam Yusuf Idris
tí ó sọ wípé mínísítà náà sọ pé ààrẹ òun ni ó ti pèsè àwọn ọmọ ológun àti àwọn irinṣẹ́ eléyìí tó lámìlaka láwọn apá abẹ̀ láti gbógun ti àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n ti gbé àlàáfíà kúrò ní apá abẹ̀. Ààrẹ ni ó jẹ́ wípé wọ́n ní ààrẹ mọ̀ ti gbé àwọn nǹkan ìjà fún àwọn ọmọ ológun pé láìpẹ́ yìí o ẹ rí wípé àlàáfíà ni yóò padà sí apá abẹ̀hún o gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ. Bẹ́ẹ̀ ni Matawalle ló wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà ó ní ẹgbárùkù ti àwọn tí ó jẹ́ ẹlẹ́ṣọ́ aláàbò láti lè rí dájú wípé ẹ ràn wọ́n lọ́wọ́ o láti lé àwọn báńdíìtì yìí jìnnà àti àwọn oníṣẹ́ ibi míì. Oníṣẹ́ mọ̀ pé àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wọ́n ṣiṣẹ́ wọn tí ẹ̀yin aráàlú ni wípé kẹ́ gbárùkù tì wọ́n ẹ má ṣe jẹ́ kí àwọn olóṣèlú àbí àwọn ẹlẹ́sìn kan kí wọ́n tàn yín o gẹ́gẹ́ bí ó ṣe kọ nínú àtẹ̀jáde náà. Mínísítà náà ló wá ké sí gbogbo àwọn gómìnà ní àwọn apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí àti àwọn àárẹ̀wò orílẹ̀-èdè yìí ó ní ẹ wò ó ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ pọ̀ láti lè rí i dájú wípé a wà ní àlàáfíà a sì lé àwọn báńdíìtì yìí a lé wọn sẹ́yìn. Níbẹ̀ náà ni mínísítà náà tún ti pariwo lóhùn òkè wípé àwọn báńdíìtì yìí ni wọ́n mà ti fẹ́ gba ìpínlẹ̀ náà ó ní lọ́wọ́ àwọn olórí ẹlẹ́sìn àti àwọn tó jẹ́ àwọn èèkàn wọ́n mọ̀ ti fẹ́ gba àwọn ìpínlẹ̀ yìí lọ́wọ́ wọn àwọn báńdíìtì yìí. Níbẹ̀ náà ni àwọn tó jẹ́ aládarí fún àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà àti mínísítà fún ètò ààbò ni ó wá sọ̀rọ̀ ìdánilójú wípé ṣé rí iléeṣẹ́ tiwa yìí o àbò tẹ̀ ẹ́ wájú láti rí i wípé à ń kó àwọn ọmọ ológun wá sí ibi o àwọn ọmọ ológun tí ó sì máa ṣiṣẹ́ táàrí dájú pé àwọn yìí ni a máa lé sẹ́yìn. Wọ́n ní nígbà Matawalle ń lọ o ara àwọn nǹkan tó kó fún àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún ló mà ṣe bọ̀gìbọ̀gì. Wọ́n ní owó túlùtúlù ó mú un dání àpò rẹsì ó tẹ̀lé kódà pálí àwọn eléyìí tó máa ń fà bíi egbò wọ́n ní ó tẹ̀lé wọn ó mú un dání lóríṣiríṣi pé ó yá ẹ̀yin mọ̀lẹ́bí ẹ gbà ẹ má bínú o àní rí ọ̀fọ̀ mọ́ nínú ẹbí wa eléyìí tó ti ṣẹlẹ̀ yìí Ọlọ́run yóò bá wa dáwọ́ ibi dúró. Wọ́n ní lára àwọn èèkàn eléyìí tó tẹ̀lé mínísítà náà ni ibẹ̀ láti rí akọ̀wé owó fún àwọn àjọ APC fún àwọn ẹgbẹ́ òṣèlú APC Alhaji Amisu Abibu. Wọ́n ní òun náà máa wà ń bẹ̀ o àti àwọn èèkàn lóríṣiríṣi torí wọ́n kọ̀wọ́ rìn tẹ̀lé baba lọ ọbẹ̀ ni o. Bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sí inú ìwé ìròyìn The Nation kẹ́ lọ mú kẹ́ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard ni mo rí ìròyìn ọwọ́ mi yìí àárò ọkọ mi ń sọ mí o bẹ́ẹ̀ ni òtútù ìfẹ́ rẹ̀ ó sì mú mi pẹ̀lú. Arábìnrin kan tó fi orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè UK ló mà fohùn léde ó jápa lọ́dún 2023. Arábìnrin kan tó takọ́sọ́ lọ sí orílẹ̀-èdè UK láti orílẹ̀-èdè Nàìjíríà ó ti fohùn léde báyìí tó sì ṣàlàyé wípé ọkọ òun àárò rẹ̀ ń sọ mí òtútù ìfẹ́ rẹ̀ sì mú mi pẹ̀lú. Ó ní òun wà lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi orílẹ̀-èdè yìí kalẹ̀ lọ́dún 2023 tó sì lọ sí orílẹ̀-èdè UK. Iye àwọn òǹkà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi léde lọ́dún náà lọ́hùn ni wípé ó tó bíi 1.5 mílíọ̀nù ó tún lé belenja ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ta kọ́sọ́ lọ sí òkè òkun. Nínú ọ̀rọ̀ kan tó bá àwọn oníròyìn sọ ó ní eléyìí kò ṣẹ̀yìn bí orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe dúró déédéé láti gbé fún àwọn ará ìlú àti tí oníkálukú sì ń wá ọ̀nà àbáyọ káàkiri. Ó ní àwọn ò bá jọ lọ ṣùgbọ́n oríṣiríṣi àwọn ìdojúkọ àti àwọn ìlàkọjá òun ló ṣokùnfà rẹ̀. Ó ní tí ẹ bá gbàgbé ó ní àwọn orílẹ̀-èdè òyìnbó yìí ni wọ́n ti mú àdínkù bá iye àwọn ènìyàn tí ènìyàn lè kó lọ tó jẹ́ bí mọ̀lẹ́bí sí òkè òkun. Bẹ́ẹ̀ ni wọ́n tún mú àdínkù bá bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe lè ní àǹfààní láti ṣiṣẹ́ àti láti ṣe àwọn nǹkan kan àti àwọn nǹkan kan. Ó ní fún ìdí èyí ni òun fi ta kọ́sọ́ sí òkè òkun láti tún wá ojútùú àti ọ̀nà àbáyọ sí jíjẹ múmu tí gbogbo ẹ̀ tí ó fi rọ̀ sọ̀mù. Ó ní ṣùgbọ́n báyìí o òtútù ọkọ òun ó mú òun àti wípé àárò rẹ̀ ń sọ òun òtútù ìfẹ́ rẹ̀ ó sì mú òun pẹ̀lú. Ìwé ìròyìn Vanguard ni ó fa ìròyìn ọ̀hún jáde o
ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí Àpábíò ti ń sọ fún Òbí ó ní wò ó tiẹ̀ kọ́kọ́ lọ yanjú aáwọ̀ eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú rẹ kó tó máa díje dupò sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o ẹni tí í ṣe ààrẹ fún àwọn ilé ìgbìmọ̀ asòfin Godswill Àpábíò ló mà ti sọ̀rọ̀ wípé ṣé rí ẹni tó ti fìgbà kan jẹ́ olùdíje sínú ẹgbẹ́ òṣèlú olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party yun Peter Obi ni ó mà jẹ́ wípé òun náà mà fẹ́ ṣàkírẹ̀ mọ̀ ń ṣe bí ọ̀rá ẹran kínní ó sọ àwọn ọ̀rọ̀ kò bá kùgbé kan sí ẹni tí ṣe Peter Obi pé Peter Obi yìí ló mà yẹ kó ti lọ sí inú ẹgbẹ́ òṣèlú rẹ̀ wípé kó ti lọ yanjú àwọn àwọ̀ eléyìí tí ó ń domi àlàáfíà ẹgbẹ́ wọn rú kó tó di pé yóò mà bọ́ta o yóò pòun náà fẹ́ ṣe adarí orílẹ̀-èdè Nàìjíríà ṣé bẹ́ẹ̀ lọ́ṣẹ́ máa ń ṣe ni o Àpábíò ló sọ̀rọ̀ yìí lásìkò eléyìí tó ń ṣe ayẹyẹ ìjáde ní ìdánilọ́lá ní ìrántí ìdánilọ́lá ẹni tí í ṣe àgbà kan ní ìpínlẹ̀ Niger Delta àti ẹnìkan tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fún ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ìyún olóyè Edwin Clark ó ní sẹ́rí Òbí ló jẹ́ wípé àwọn nǹkan kan wà tó mà fílẹ̀ láì ṣe tó jẹ́ pé ó wá ń jáde ẹ̀sìn ìwọ fẹ́ dupò sípò ààrẹ ìwọ tó tiẹ̀ lè ṣe ilé tó tún lè ṣe tọ́dẹ̀dẹ̀ rí òdùn ló fẹ́ tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe ó ní ìwọ tó bá tẹ̀ ti lè ṣe àwọ̀ eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ṣé wọ̀nyún ló wá jáde ló fẹ́ kojú àwọn Boko Haram eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà Àpábíò ló sọ ọ̀rọ̀ yìí ó ní wò ó kọ́kọ́ lọ tún ilé ṣe ilé rí òdùn ọ̀dẹ̀ rí òdá ó wá fẹ́ jáde síta ó fẹ́ mọ sọ̀rọ̀ pé ìwọ lè darí orílẹ̀-èdè Nàìjíríà ìwọ lè ṣe léyìí ó lè ṣe gbé ó lè ṣàwo ó ní o tún àtakọ́sọ́ sójú òpó ayélujára ó tún sọ oríṣiríṣi ń bẹ̀ ó ní ṣe ìwọ tó ò tí ì mú ẹgbẹ́ kékeré tó ò tí ì sọ kó kúnná ọ̀rọ̀ ọbẹ̀ lọ́wọ́ ajáde ló ló fẹ́ máa darí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni Àpábíò ló bá sọ̀rọ̀ ó ní ẹ wò ó Òbí má wà lára rẹ ṣó mọ̀ wípé oríṣiríṣi àkànṣe iṣẹ́ ló wà níbi ká sọ pé a fẹ́ ṣe ìjọba ara èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìdàgbàsókè gbọ́dọ̀ wà lára àwọn àkànṣe iṣẹ́ àwọn gbọ́dọ̀ gbìn sípa ètò ìlera àti ètò ẹ̀kọ́ wò ó sórí eléyìí tó lọ ráwọ́lé ò lè ṣe padà sínú ẹgbẹ́ rẹ kó lọ yanjú àwọn àwọ̀ eléyìí tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú òun náà kó tó wá sọ pé ó fẹ́ jáde díje dupò sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí Àpábíò sọ̀rọ̀ Àpábíò ní òun ò bóun ṣe wà yìí òun lè sọ wípé oríṣiríṣi ọ̀nà lòun ti ṣe ní agbègbè òun ní ìlú òun o ó ní kódà òun ti ṣe ilé ìwòsàn ìgbàlódé fún wọn ó ní kí ni káwọ́sẹ̀ wá sọ nípa ti ẹ̀kọ́ ọ̀fẹ́ tó jẹ́ pé dandan ni fún gbogbo àwọn èèyàn wọ́n sì ń gbà ó ní ṣé ń bá tún sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn tí mo ti rán lọ sí ilẹ̀ mímọ́ Jerusalem àti Mẹ́kà ó ní ṣé rí bó bá fẹ́ ṣe gbogbo kinní yìí ó kọ́kọ́ tún ní ẹgbẹ́ rẹ̀ ṣe náà o gbogbo àwọn nǹkan tó mẹ́hẹ̀ẹ́ ń bẹ̀ ó kọ́kọ́ ṣe kó tó jáde síta pé èmi náà mà fẹ́ ṣe gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà kò pọ́síbù ṣé ìwọ kò pọ́síbù ẹ wo Àpábíò sọ àwọn ọ̀rọ̀ kan o àwọn ọ̀rọ̀ ó ní ṣèbí ń gbà ayé Jonathan wípé tí wọ́n ta epo pẹtiró ní iye kan ó ní ṣe bí Òbí òun náà ní sọ̀rọ̀ ń gbà wọn tí gbogbo wọn tún yáyà tí wọ́n ń ṣe ọba lọ fẹ́ jáde ó fẹ́ ṣe ààrẹ kò pọ́síbù kọ́kọ́ lọ ní ẹgbẹ́ òṣèlú rẹ̀ náà kó kọ́kọ́ lọ tún gbogbo nǹkan eléyìí tó ti wọ́n bẹ̀ kó tún ṣe o bàbá wa ti tún ṣe báyìí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tó sọ ni ó wá ṣẹ̀ṣẹ̀ jáde ó ṣẹ̀ṣẹ̀ wá síta ó wá mọ sọ̀rọ̀ pé ó fẹ́ díje sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ìwọ tí lè rí òdùn tọ́dẹ̀dẹ̀ rí òdà tó mẹ́ẹ̀ẹ́ tí gbogbo ẹ̀ má ta ṣáṣáṣá ló fẹ́ jáde tó fẹ́ máa sọ̀rọ̀ tó sì sọ pé ó fẹ́ darí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kò possible impossibility òun ni ọ̀rọ̀ tí Àpábíò sọ o bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rẹ̀ ẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigeria Tribune ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ìlú Ondo ní ìpínlẹ̀ Ondo ni ó ti júwèé fún arákùnrin kan wípé kí wọ́n ti mọ́ gbaga torí pé ó fi tipátipá ó fi ṣe kinní yẹn fún ọmọ ọdún 12 tó jẹ́ ọmọ ọ̀rẹ́ ìyàwó rẹ̀ arákùnrin kan ní ìpínlẹ̀ Ondo ẹni ọdún 35 35 years ni arákùnrin yìí tó jẹ́ òṣìṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọ̀kadà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adémọ́lá Adépitú òun ni ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí
ìlú Ondo ní ìpínlẹ̀ náà ni wọ́n ti júwe ọgbà atúnirọ̀ fún báyìí tí wọ́n sì gba àmọ́ gbaga wípé ó ti taṣì àgẹ̀rẹ̀ àti wípé ó ti lo ẹsẹ̀ kẹta rẹ̀ ní ìlòkulò tí yóò sì fi ojú kíyàn ọbẹ̀ tó láta. Adépìtú ni wọ́n tì sí iwájú adájọ́ tó sì káwọ́ pọ̀nyìn láti rojọ́ o torí wípé ó lo ẹsẹ̀ kẹta rẹ̀ ní ìlòkulò tó sì tún ṣe kínní yan fún ọmọ léńjeléńje ọmọ ọdún 12 tí wọn ò fi orúkọ rẹ̀ sínú ìwé ìròyìn Nigeria Tribune tó wà ní iwájú mi yìí. Gẹ́gẹ́ bí ìròyìn yìí ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìyá ọmọdébìnrin yìí òun ni ó ti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Libya láti wá ohun jíjẹ àti ohun mímu lọ. Ó sì kó àwọn ọmọ rẹ̀ ti àbúrò rẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní bàbá yìí ló ṣàdédé ti ilẹ̀kùn mọ́ ọmọ yìí tó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àdídùn ló bẹ̀rẹ̀ sí ní sọ fún o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà jábàlẹ̀ ọmọdébìnrin yìí tó sì bà ibẹ̀ jẹ́ pátápátá. Gẹ́gẹ́ bí ó ṣe wí ìgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ gbó lẹ́nu wò ó ṣàlàyé wípé ọmọ tẹ́ ń wò yìí pé ọmọdé ni kì í máa sọ ọmọdé ọmọ yìí ó ti dàgbà ó ti yẹ kó mọ ọkùnrin. Ó ní ìyàwó òun àkọ́kọ́ gan òun fẹ́ nígbà tí kò tí ì tó ọmọ ọdún 12 fún ìdí èyí òun ò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun. Tí adájọ́ tó ń rí sí ọ̀rọ̀ yìí tó sì bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé àwọn yóò tẹ̀síwájú níbi iṣẹ́ ìwádìí lẹ́yìn ìgbà tí iṣẹ́ ìwádìí bá parí ni àwọn yóò tó mọ̀ bóyá yóò jó lamba pa ní iwájú òfin tàbí kò ní jó lamba pa ní iwájú òfin. Ìwé ìròyìn Nigeria Tribune ló ti ìròyìn ọ̀hún jáde ẹlẹ́mu kẹsìrí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí Natasha ti sọ̀rọ̀ padà sí Akpabio ó ní ó sì ti sọ wípé òun ò tako òfin kankan léyìí tí ilé ẹjọ́ ti gbé kalẹ̀ o ẹni sẹ́nitọ̀ eléyìí tí wọ́n ti dá dúró tẹ́lẹ̀ eléyìí tó ń ṣojú Kogi Central Natasha ni ó mọ̀ ti sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì wípé ẹ̀sùn eléyìí tí ilé ẹjọ́ fi kàn òun ó ní ẹ wò ó òun ò takò ó eléyìí tí wọ́n sì sọ wípé òun ò gbọ́dọ̀ dá ẹnikẹ́ni lóhùn pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò àbí kóhun sọ ọ̀rọ̀ kan tó bá ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú pé wọ́n fọwọ́ ba òun lára eléyìí tí òun mú wá tako ẹni tí ṣe ààrẹ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ní ojú òpó ayélujára. Natasha òun ló ń fèsì sí ọ̀rọ̀ eléyìí tí Akpabio mà ti tẹ́ pẹpẹ rẹ̀ tó sì ń béèrè wípé kó rawọ́ ẹ̀bẹ̀ fún òun o lórí àwọn ọ̀rọ̀ eléyìí tó ń jáde ní ìgboro ayé látẹnu rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin. Ẹni tí ṣe Natasha yìí ló mà fi sí ojú òpó ayélujára Facebook rẹ̀ wípé òun rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tó ti gbà kọjá gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tẹ́lẹ̀ rí ó ní ẹ wò ó òun mà tiẹ̀ kábàámọ̀ wípé òun ò gbà kó lọ́wọ́ ní ara òun o. Sẹ́nitọ̀ yìí ni ó wá ń sọ wípé òun ti rawọ́ ẹ̀bẹ̀ fún ìwà eléyìí tó wù pé kó má bínú o. Ó ní ṣẹ̀ṣẹ̀ wá rí ohun tó burú jù ní pé ẹ wò ó bí òun mà ṣe dá ẹni tí ṣe Akpabio lọ́wọ́ kọ́ ó ní eléyìí tó fà á tí ó fi ṣe báṣubàṣu sóhun o nígbà tí ó ń sọ̀rọ̀ Akpabio nínú ọ̀rọ̀ rẹ̀ ti ìwé ẹ̀sùn eléyìí tí ó ti tẹ́ pẹpẹ rẹ̀ láti ọwọ́ ẹni tí ṣe Kẹ́hìndé Ògúnwùmíjù ní ilé ẹjọ́ gíga tí ó wà nílùú Àbújá. Níbẹ̀ ló ti sọ fún ẹni tí ṣe Natasha wípé wò ó gbogbo ọ̀rọ̀ eléyìí tó lọ sọ sójú òpó ayélujára ọ̀hún ó yá lọ dìlítì ẹ̀ parẹ́ pápápá torí pé ó ti tako òfin ilé ẹjọ́ o. Ọ̀rọ̀ tí ilé ẹjọ́ sọ fún ọ wípé o ò gbọ́dọ̀ dé ẹnikẹ́ni lóhùn o sì gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan lójú òpó ayélujára ó ti lọ sọ̀sọ́kúsọ kó lọ parẹ́ pápápá. Ògúnwùmíjù ló wá ní kí ilé ẹjọ́ sọ fún Natasha wípé kó lọ yọ kúrò ní gbogbo ojú òpó ayélujára rẹ̀ níbi tó ti fi gbogbo ọ̀rọ̀ náà sí. Wọ́n ní kó lọ fi sí o pé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n yìí oṣù kẹrin ọdún 2025 ló jẹ́ wípé ó kàn ṣe bíi pé ó ń rawọ́ ẹ̀bẹ̀ ni o ṣùgbọ́n kò rawọ́ ẹ̀bẹ̀ níbi àwọn ọ̀rọ̀ rẹ̀ o. Wọ́n ní ohun tó ti ṣe yìí ó ti tako ọ̀rọ̀ lábẹ́ ìwé òfin ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì ti àkọ́kọ́ ti ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ẹ wò ó ẹ sọ fún o kó lọ pa gbogbo ohun tó fi sójú òpó ayélujára rẹ̀ torí wípé ó ti tako òfin eléyìí tí ilé ẹjọ́ tún ti là sílẹ̀ fún Natasha
Natasha ní òun ò tako òfin kankan o, òun ni ọ̀rọ̀ tóun náà tó dá Akpabio lóhùn wípé ẹ wò mi ò tako òfin ilé ẹjọ́ kankan o, mi ò tako òfin ilé ẹjọ́ kankan. Akpabio sì ti sọ̀rọ̀, òun náà sọ̀rọ̀, Natasha náà ti fún Akpabio lésì ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o, òun ló sì wá láti ọwọ́ Adéoyè tó sọ̀rọ̀ ní pẹ̀lẹ́kùtù sí Fọlárìn. Ó ṣàlàyé báyìí wípé ọgbọ́n àtinúdá àti oríṣiríṣi àwọn ìrírí rẹ tó ti ní yóò ṣe àtìlẹ́yìn fún ọ láti ṣe àṣeyọrí àti àṣeyege àti àṣeyè tí alákànṣepọ̀ níbi ipò ààrẹ aláṣà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi Fọlárìn jẹ o. Ẹnìkan tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí, sẹ́nitọ́ Teslim Fọlárìn, òun ni ó ti gun àkàbà èyí tó tún ga ju èyí tó wà tẹ́lẹ̀ lọ o. Ìyẹn ni wípé ó ti bọ́ sí orí oyè kan tí wọ́n pe oyè ọ̀hún ní ààrẹ aláṣà títí ìlú Ìbàdàn. Ọba aláyélúwà Ọba Owólabí Ọlákùlẹ́yìn, òun ni ó fi Fọlárìn ló fi jẹ oyè yìí nínú ọ̀rọ̀ amójú ẹ̀rọ Idris Adéoyè. Òun ni ó ti gbé òṣù bàràbàǹdẹ̀ fún Fọlárìn tó sì ṣàlàyé wípé ọgbọ́n inú, ìmọ̀ ikùn, ìrírí, òye àti ìmọ̀ ìwé tó ní yóò jẹ́ kó ṣe àṣeyọrí àti àṣeyege níbi oyè náà. Ó ní Teslim Fọlárìn, òun ni ó ti di oríṣiríṣi àwọn ipò mú ní orílẹ̀-èdè Nàìjíríà, ó sì ní òye lóríṣiríṣi. Ó ní bí wọ́n ṣe fi jẹ oyè yìí, ó ní àwọ̀ rẹ̀ ó kájú ìlú, ṣebí tí àwọ̀ ò bá kájú ìlú, ó ní yíya ní òyà o. Fún ìdí èyí, ó ní ó pèrègèdè ó sì fi gbọ̀rọ̀ jẹ̀ka láti jókòó sí orí ipò ààrẹ aláṣà títí ìlú Ìbàdàn. Ó ní fún ìdí èyí yóò ṣe ìgbélárugẹ àti ìmúgbòòrò bá àṣà ilẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni mo ṣe ní àdúrà fún un wípé kí Ọlọ́run ọba Allah kó fún ní ọgbọ́n titun àti òye titun àti ìlera tó péye àti àlàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ àti gbogbo ohun tó nílò láti mú ipò náà gẹ́gẹ́ bó ṣe tọ́ àti láti ṣe gẹ́gẹ́ bó ṣe tọ́ lórí ipò ààrẹ aláṣà títí ilẹ̀ Ìbàdàn. Ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà o, ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o, níbi tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà yún CAN tí wọ́n ti rọ ààrẹ Tinubu, wọ́n ní bàbá ẹ kojú àwọn oníṣẹ́ ibi eléyìí tó ń fi ẹ̀sìn bojú àbí àwọn tó ń lo ẹ̀yà láti fi ṣe iṣẹ́ ibi, ẹ kojú wọn ẹ sì mú wọn jáde o. Àwọn ẹni tí ṣe ààrẹ fún àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà, Reverend Daniel Oko ni ó mọ̀ ti sọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ní kó gbé ìgbésẹ̀ tako àwọn oníṣẹ́ ibi eléyìí tí wọ́n ń lo ẹ̀sìn láti fi bojú o àbí tí wọ́n ń lo ẹlẹ́yàmẹ̀yà láti fi dá wàhálà sílẹ̀. Nígbà tí ó sọ̀rọ̀ wípé ó kéré tán àwọn ọmọlẹ́yìn Kristi eléyìí tó tó 6 ló mà kú tó gbé ẹ̀mí mì níbi ìkọlù ọkọ̀ eléyìí tí ó wáyé tí àwọn 21 sì wà nínú jàǹbá ní àsìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún àjíǹde fún ti ọdún 2025 eléyìí tí ó wáyé yìí. Nígbà tí ààrẹ náà ń sọ̀rọ̀ lé ẹni tí ṣe igbákejì rẹ̀ ń ṣojú fún ní ìpínlẹ̀ Gombe, Reverend Stephen Pantami, ó sọ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde eléyìí tí ó fi léde lásìkò eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn tí ìkọlù ọ̀hún ṣẹlẹ̀ sí ní ilé ìwòsàn. Ààrẹ fún àwọn tí ṣe àwọn ọmọlẹ́yìn Kristi nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ilé ìwòsàn káàkiri àti àwọn ìjọba ìbílẹ̀ níbi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì ti kó àwọn èèyàn náà lọ. Níbẹ̀ ni ààrẹ ti sọ̀rọ̀ wípé gbogbo wa ara Kristi ni wá o. Ó ní nírú àkókò báyìí a pe ìjọba kan bá wa ṣe ìwádìí eléyìí tó lọ́rìn láti fi mọ àwọn òǹgbẹ́nu òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ o eléyìí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú tí wọ́n sì lo ẹ̀sìn láti fi bojú. Nígbà tí ó sọ wípé àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n gbọ́dọ̀ fọwọ́ ara wọn bolẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kí àlàáfíà kó bàa lè padà sípò. Ó rọ àwọn aláṣẹ, ó ní kí àwọn aláṣẹ kọ́dàkùn kí wọ́n ṣe àpẹẹrẹ ìfarajì eléyìí tí wọ́n ní láti fi kojú àwọn tó ń pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípakúpa o. Ó ní àwọn tí ó jẹ́ pé wọ́n ń gọ sí ẹ̀yìn ẹ̀sìn tàbí tí wọ́n fi ẹ̀yà tí wọ́n fi ń bojú o tó sì jẹ́ wípé àwọn gan ni ọ̀daràn pọ́nbélé. Ó ní lóòótọ́ ẹ jẹ́ ń sọ fún yín o, ààrẹ ẹ gbọ́dọ̀
rú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò yìí lágbára dáadáa ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ láti mú àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń ṣe iṣẹ́ ibi yìí àwọn tí wọ́n fi ẹ̀sìn bójú tó sì jẹ́ wípé gbogbo àwọn ọ̀wà burúkú ló mà pọn ọwọ́ wọn nígbà tó sọ̀rọ̀ ó ní àwọn ọ̀wà yóò dáa lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn ò lè fọkàn balẹ̀ tán àwọn ìṣòro ń dìde síra wọn ìṣòro oríṣiríṣi ló ń gbéra dìde lójoojúmọ́ ó ní ṣe rí àwọn tí wọ́n lọ ṣe ìkọlù sí àwọn ènìyàn yìí èèyàn bíi gbáà ni wọ́n ó ní láìpẹ́ sí rèé ẹ wò ọwọ́ pálábá wọn yóò ṣègi ni o bẹ́ẹ̀ ló ṣe sọ ó sì ní pé ẹ wò ó à ń sọ fún yín o ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ dákun ẹ bá wa ké sí àwọn tí ẹ bá wa wò ó kẹsì bá wa ké sí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò gbogbo àwọn oníṣẹ́ ibi eléyìí tí ó lu ẹ̀sìn láti fi dá wàhálà alẹ̀ láti fi fa sùúrùtù tí wọ́n lu ẹ̀yà láti fi ṣiṣẹ́ ibi ẹ bá wa gbógun tì wọ́n ẹ bá wa mú wọn òun ni àwọn àgbáríjọpọ̀ ọmọlẹ́yìn Kristi rọ ààrẹ Tinubu fún bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. jẹ́ ká máa mú wá ní belenja báyìí ò nítorí àsìkò wa nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fẹ́ fa ìròyìn jáde o belenja ni wọ́n kọ bí wọn ò sì kọ ní belenja ni èmi ò mú wá o ó ti ṣetán báyìí láti sọ ilé ìjọba ní ìpínlẹ̀ náà di òtẹ́ẹ̀lì ìyẹn ilé ìtura ilé ìjọba kan tí wọ́n kọ́ sí ìpínlẹ̀ Abia ni ó ti fọn rere sí ìgboro ayé pé òun yóò sọ ilé ìjọba yìí di ilé ìtura yóò sì jẹ́ orúkọ tí àwọn yóò fún ilé ìtura yìí òun ni ó pè ní 5-star hotel ìwé ìròyìn Vanguard ni ó fa ìròyìn ọ̀hún jáde belenja ni wọ́n kọ belenja lèmi náà mú wá o. 5-star. 5-star hotel. iṣẹ́ ìràwọ̀ 5. ó pọ̀ jù. ó ti mú yẹ́sì. government house. ni wọ́n ọlọ́ Nàìjíríà ìwọ lọ government house ni wọ́n fẹ́ sọ di 5-star hotel. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà kọ́ ló ń ṣàánú wa Yàyà Bello tẹ́ bá rántí tẹ́ gbàgbé pé àwọn àjọ EFCC ni wọ́n fi ẹ̀sùn eléyìí tó 19 kàn án wípé lára rẹ̀ nígbà tí wọ́n ṣe àkójọpọ̀ àwọn ẹ̀sùn ọ̀hún ni wọ́n ní owó tí Yàyà Bello kó òun ló tó 80 billion point 2 ogójì bílíọ̀nù 100 bílíọ̀nù ó lé méjì òun ni wọ́n sọ wípé owó eléyìí tí ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi ni ó mọ̀ dígbèyún Yàyà Bello wọ́n ní owó tó kó jẹ nù àwọn àjọ EFCC ni wọ́n mà ti sọ̀rọ̀ síta wípé ṣẹ́rí ìwádìí tún ti bẹ̀rẹ̀ ó sì ti ń tẹ̀ wájú báyìí ṣe bá rántí tẹ́ gbàgbé pé wọ́n ti mú ẹnu lé ẹjọ́ rẹ̀ tẹ́lẹ̀ wípé wọ́n ṣe ẹjọ́ ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí Yàyà Bello wọ́n ní báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀hún padà lórí owó ọ̀hún owó tùlùtùlù tí wọ́n ní bàbá mọ̀ kó jẹ tí wọ́n rí i wípé níbo ni gbogbo àwọn owó yìí wá lọ Yàyà Bello àwọn owó yìí ni wọ́n ní Yàyà Bello ó kó ìròyìn ọ̀hún gùn ṣùgbọ́n torí belenja ọ̀hún ẹ̀yin náà ẹ lọ wo inú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú ìròyìn ọ̀hún bẹ́ẹ̀. jẹ́kẹ́mi náà mú eléyìí wá ní belenja ò nítorí àsìkò wa iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ arákùnrin kan ẹni ọdún 25 years o nítorí wípé ó gbé ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ ó sì ń gbé lọ sí ọ̀dọ̀ babaláwo rẹ̀ tí wọ́n fi ṣe ètùtù ọlà ní ìpínlẹ̀ Èkó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samson Ogunbemi wípé ó gbé ẹ̀yà ara ènìyàn ó sì ń lọ sí ọ̀dọ̀ babaláwo láti ìpínlẹ̀ Edo ni wọ́n ti sọ pé ó gbé ẹ̀yà ara ènìyàn yìí tó sì ń gbé lọ sí ọ̀dọ̀ babaláwo rẹ̀ ní ìlú Èkó nínú ọ̀rọ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó fi síta CSP Benjamin Hundeyin òun ni ó fi ọ̀rọ̀ yìí léde wípé àwọn náà wọ́ mú arákùnrin yìí ní agbègbè kan tí wọ́n pè ní Odòmọ́lá ní Ẹ̀pẹ́ wọ́n mú ní ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2025 tí wọ́n sì ti gba àmọ́gbàgà báyìí ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ìgbà tá a bá padà dé a máa sun sapá iwájú ẹ kú kàlẹ̀ o à ń kí yín níbi gbogbo ibikíbi tẹ́ bá ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa.
ilé Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ tí a ṣe ní ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná ní gbàgede ààfin Sàbígànná ti Ìgànná tí yóò wáyé ní agogo 10 òwúrọ̀ 10 a.m. ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí 11/05/2025 olùgbàlejò ọjọ́ náà di èyí ní ìkéde pàtàkì fún ìdíje ọba ìlà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ tí a ṣe ní ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná ní gbàgede ààfin Sàbígànná ti Ìgànná tí yóò wáyé ní agogo 10 òwúrọ̀ 10 a.m. ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí 11/05/2025 olùgbàlejò ọjọ́ náà the royal host Ọba Saliu Azeez Oyemonla, the Sàbígànná of Ìgànná Kingdom. The chief host, Honorable Muritala Abiodun Oyewumi, the chairman of fún ìdíje ọba ìlà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ tí a ṣe ní ìjọ Ọ̀rún. Èyí ní ìkéde pàtàkì fún ìdíje ọba ìlà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ tí a ṣe ní ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná ní gbàgede ààfin Sàbígànná ti Oyemonla. Èyí ní ìkéde pàtàkì fún ìdíje ọba ìlà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ tí a ṣe ní ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná ní gbàgede ààfin Sàbígànná ti Ìgànná tí yóò wáyé ní agogo 10 òwúrọ̀ 10 a.m. ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí 11/05/2025 olùgbàlejò ọjọ́ náà the royal host Ọba Saliu Azeez Oyemonla, the Sàbígànná of Ìgànná Kingdom. The chief host, Honorable Muritala Abiodun Oyewumi, the chairman of Iwajowa local government. The royal father, Ọba Jimoh Titiloye Olajide, the Olu of Igbora land. Phone number 070-406-19739 tàbí 081-156-154. Olùkéde ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ní báyìí ká sí ojú òpó kalẹ̀ fún àwọn aráalé nítorí pé àwòránjọ́ mùsùlùkùn àsìkò ti tó láti bá wa dá sí ká má jẹ oyè aládàáni kan jẹ. Àwa ti kà á ẹ̀yin ti gbọ́ kí lẹ fẹ́ dá sí níbi àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn. rédíò àsọ̀rọ̀ gbèsì. A ti ń gbèsè báyìí kí lẹ fẹ́ dá sí níbi àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tí a ti kà sí etí ìgbọ̀yìn 07047-7064 07047-7064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù. Pẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. tó wà. À ń gbọ́ yín o. Orúkọ yín o. 07047-7064 07047-7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. Pẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ máa o. Ọlọ́run ló ń ṣètò. náà máa fẹ̀ síwájú ẹ̀ ní ṣìṣe o. Àmín. Orúkọ mi ni mọ́mí máa tù láti Ṣakí Kádàrá. Ẹ káàárọ̀ mà. Nípa ti àwọn olóyè tí wọ́n gbalẹ̀ tẹ̀ lọ́rùn bó ti yẹ kó rí náà wọ́n ti fún wọn. Ọ̀yẹ́ kó rí bẹ̀rẹ̀ kí ọmọ fún wa lẹ́gbọ́mọ nìkejì lójú. Ẹ̀ ń gba yòó ńlẹ̀ tọ́ńdọ́mù orúkọ àkọ́lẹ̀ wọn ṣàánú wa ni.
nípa ti ẹlẹ́ẹ̀kejì èyí tí ń tán bá ọmọ sùn ọlọ́run ṣàánú wa ni ìdájọ́ tó bá tọ́ ẹ̀sìn tó yẹ kí wọ́n ṣe fún wọn èyí ló kọ́ báyà ìdájọ́ tí wọ́n ń ṣe fún wọn tó ewu dàbí ẹ̀kọ́ wáyé ìwà àbàjẹ́ yìí ti kò pọ̀ tẹ́lẹ̀ àtàkóso tẹ́lẹ̀ ń tún pọ̀ sí i ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kẹ́ wa o àní ṣìṣe o ayé àwọn ọmọ wo ní bàjẹ́ o ẹ pé ètò. ẹ ṣe o ìyá Matthew láti Ṣakíní Kádàrá 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070477064 ẹ̀lú ẹ káàárọ̀ o. Hello, abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ sà. ẹ kú wíkẹ̀ndì lónìí o. àdúpẹ́ o. àṣeyẹ ni a máa ṣe o. àmín Ọlọ́run. Alhaji Babátúndé Olúkọ ló ń sọ lórí ọ̀rọ̀ òròyìn tẹ ká ń bí ọmọ tó fẹ́ ṣe ìdánwò sí yunifásitì àbí nǹkan yẹn wọ́n ní kó sí ìjáàbù rẹ̀ irú àṣà wo nìyẹn ṣé ìjáàbù náà bá kọ̀wé ni àbójú rẹ̀ ni wọ́n fẹ́ rí àṣà táwọn yìí kọ̀ dá o torí pé ọ̀rọ̀ láti dá ìjà ẹ̀sìn sílẹ̀ tàbí pé bákan làwọn tíṣà ìmọ̀ yẹn ń ṣe kí lọ́kàn wọn pẹ̀lú ìjáàbù wọ́n ní ẹ̀kọ́ àwọn ọmọ ní kẹ́ẹ̀ṣì náà fún wọn ni kí lọ́kàn yín pẹ̀lú fi bá ìṣeré rẹ̀ lẹ̀ bá fi ìkẹ́kọ̀ọ́jú kí lọ́kàn yín pẹ̀lú rẹ̀ ẹ dákun ẹ bá ṣàlàyé fún wọn fún ó yé hu irú ìwà tó lè fa wàhálà tó lè dájà alẹ̀ kódà o. ẹ ṣé o ẹ ṣé o wọ́n ti àwọn tí ọ̀rọ̀ kan wọ́n ti gbọ́ 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. hello. ẹ káàárọ̀ yín olùkàrọ̀ méjì wa. ẹ káàárọ̀ sa orúkọ yín o. ayé ò ní fowó iléeṣẹ́ yóò ní gbéni lágbá Ọlọ́run. àmín Ọlọ́run. orúkọ tèmi tí mo bá ń sọ̀rọ̀ ní Sàásùmí má fi ìṣùpá àti ìṣù láti ìlú Ọ̀kákà. à ń gbọ́ yín sà. lórí àwọn òròyìn tẹ́ ẹ̀ka a máa rọ àwọn lọ́balọ́ba àwọn òjòyè wa wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ọ̀rọ̀ ní ilẹ̀ eré ẹni àpọ́nlé làbùkù máa ń wá sí Ọlọ́run wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kán má máa fi wọ́n lé wọn wọ́lẹ̀ Ọlọ́run nìkan alábùkún. àmín ẹ ṣé o. ilẹ̀ tí ọba tó kán má dá sí lérí ọ̀rọ̀ ọmọ tó gba ìyáàbò lérí rẹ̀ kán dàkún kán má dá ìjà sílẹ̀ tí a bá wo orú ẹni tó ṣe bẹ́ẹ̀ yẹn àwọn tó fẹ́ díjà ẹ̀sìn sílẹ̀ ni Ọlọ́run kó dáhùn kó ṣàánú wa kán má dá ìjà sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ò ní gbàlẹ́ o. àmín ẹ ṣé o. ìrẹsì náà ní ìdáwó lápapọ̀. àmín o. àfihàn àgbèrè láti ọ̀kadà. ẹ ṣé o 070477064. lójú òpó Facebook àti rí alábẹ́lọ́wọ́ Solias kò fowó rọlá wọn sì kí wa ẹ ṣeun Yunisa Márìndọ̀tí ọmọ Ìyálóde Adéọlá Rájí Àyàndáre ààrẹ ìlú Àyànlérè wọn ti kí wa bákan náà ọba Alhaji Lawal Oyèdépò Bájígan ti Ìlàjì Ilé àwọn náà wọn ti kí wa wọn ní gbogbo ìgbà làwọn ń gbádùn wa ṣeun. ẹ ṣé o. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. orúkọ yín o. orúkọ mi ni onídìyẹ láti Ìgàngàn. láti ìlú Ìgàngàn. láti ìlú Ìgàngàn. à ń gbọ́ yín sà. nípa àwọn tí wọ́n gba ìjáàbù lórí ọmọ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ o. wọ́n ṣe máa ń ṣe tí wọ́n máa ń rè bá àwọn ọmọ ọdún méjìlá ọdún kan nìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tí wọ́n fẹ́ díje sílẹ̀ ni. ẹ bá ràn wọ́n o. ẹ ṣé o 070477064. Raji Nasrullah Taiwo Anigilaje wọn ti kí wa Rafiu Sodiq Akànní ọmọ àríkọ́ṣe rere Akéwúṣọlá wọn ti kí wa Alim Taiwo Kosim Adédèjì Aloma Kadimol Asador Faidor wọn ti kí wa Ọládùmóyè Wàlíyù Láyì Adémọ́lá àwọn náà ti kí wa ṣeun Ismail Mumini. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes sir. ẹ kú ètò. Ọlọ́run ló ṣètò. ṣáájọ sí àwọn láti sẹ́yìn ni o. à ń gbọ́ yín sà. ẹ̀sà máa kọ́ mú ọmọ tí wọ́n ní wọ́n gba ìjáàbù lórí rẹ̀ fún exam. ẹ ṣe pápá gbogbo nǹkan tẹ bá fẹ́ mú. bẹ́ẹ̀ni ẹ̀rí tí ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ ni àdá sí púpọ̀ ṣùgbọ́n tẹ́mi kẹ́rin bẹ́ẹ̀ ni pé kò ń ṣe ọmọ yẹn nìkan ló lọ́ọ́ sí exam yẹn ṣùgbọ́n láti fọ identification pé kí etí rẹ̀ níbi fọ́tò kó lè hàn òun ni mo rò pé wọ́n fi ní pé kó yọ kí nìyẹn nígbà tó jẹ́ rẹ́gísítà jáàmù gẹ àwọn alìsùn ní àǹfààní wọn ò lè tako ẹ̀sìn Islam rárá pé kọ́mọ yẹn máa ṣe exam ó dẹ̀ ṣe exam lẹ́yìn ìgbà tó exam tẹ́ ló sọ pé wọ́n tẹ ẹ̀tọ́ òun mọ́lẹ̀ kó ṣe pé kò ṣe exam sí is another case nìyẹn so lórí ìyẹn báyẹn ṣé wàá rí lórí ọ̀rọ̀ Yàyà Bello pé wọ́n ti bẹ̀rẹ̀ dáyọ̀ ó dá bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ dáyọ̀ tó bá yẹ kó bá jẹ̀bi tí ó bá sì jẹ̀bi ilé ẹjọ́ sọ Ọlọ́run jẹ́ Nàìjíríà ó dàrú àjọṣe àwọn láti sẹ́yìn. ẹ ṣé o 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí yìí. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. arán ni yàyà wọn ti kí wa Ọlámilékan Kamilu Miss Bukky Salaudeen Azeez Ayanṣọlá Hafiz Ọlábọ̀dé Bukola Akórèdé Bobby K
wọ́n ti kí wa abdulwasiu ọmọjagun bámikárere fẹ́mi tọ́lá sunday oyèbísí sunday a àfọlábí. hello. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. àpò ètò àfàgbẹ̀fà ló sọ̀rọ̀ láti ìlú sẹ́yìn. yes sir. àpò ètò ọlọ́run bá a tó. àmín. a ti gbóhùn olúwàyẹ̀fẹ́ ti pẹ́ òsì òsì. kò sí ọ̀nà àlàáfíà ni. ọ̀dà àpò ètò ọlọ́run odò sí wa. àmín ẹ ṣé o. 070477064 070477064. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀. yes. orúkọ tèmi ni musa ọ̀kálà láti ìlú òkè o. à ń gbọ́ yín sà. èyí tó ń sọ àfihàn mi lórí ọ̀rọ̀ ìjáàbù ẹ̀sìn ni wọ́n máa fi ń díjà rẹ̀ sílẹ̀ torí mo rántí nígbà tí mo wà ní ìjágbó ní Kwara State ọ̀rọ̀ ẹ di ogun débi pé àhálì sínú àtàwọn Christian tí wọ́n para wọn wọ́n jọ nítorí Ọlọ́run wọ́n yanjú rẹ̀ àmì kébìlì ni. ẹ ṣé o. ẹ̀dùgbọ́ ẹ̀jẹ̀ àpàdà. ẹ ṣé o. Hamsat Sulaiman wọ́n ti kí wa wọ́n ní láti Federal Republic of Mojeland ẹ ṣeun o. Lukman jẹ́jẹ́ Hamsat wọ́n ti kí wa Olú French wọ́n ti kí wa Kíntúndé Sulaiman wọ́n ní Alhaji Sulaiman láti lè ládé ẹ ṣeun Abi Àṣelà Adéwẹ̀lóyè Adédoyin Noah Rasheed Mami K wọ́n ti kí wa hello. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà o. adúpẹ́. adúpẹ́. jẹ́ ìdáhùn ìjọba wa yìí ìjẹ́ wọ́n ń gbọ́ ohun tá à ń sọ. wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. bẹ́ẹ̀ ni. tí wọ́n bá ń gbọ́ ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ló ti ṣe ààrẹ ṣáájú tiwọn. tí wọ́n wà ń pa kúkú ni wọ́n ń pa gúgù. àwọn láyé Awólọ́wọ̀ nígbà tí wọ́n ń ṣe tí ogun Biafra wà táwọn kó oúnjẹ lọ ọ̀dọ̀ wọn ṣé bí wọ́n fi òfin dè é pé kí wọ́n má gbóúnjẹ lọ mọ́. ṣé báwo àwọn èèyàn ni wọ́n fọ́nṣọ́ wọn ó yẹ kó rí bẹ́ẹ̀. bàbá ẹ bá wa ṣe pápápá nítorí àsìkò wa. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àti ààrẹ wa tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yé sára rẹ o n ò nífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà ni o tí wọ́n bá nífẹ̀ẹ́ ọmọ Nàìjíríà kò ní rí bẹ́ẹ̀ ó dàbọ̀. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ìgbà tá a bá padà dé láti òkè lọ́hùn-ún a máa sún sí apá iwájú lórí ìròyìn wa àti fìjìláńtẹ́ à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ ṣeun púpọ̀ tẹ láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì Ship 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara Ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. lèkélèké gbàràdá aláṣọ funfun Ship 89.1 FM rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò ọba gbogbo wọn. ire bá wa lókè èèfo ó di kóró eríire bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wo ọ̀tọ̀ ní tọ́lú rédíò kan wúyọ lókè òkun mi rìn gidi Ship FM ló ń jẹ́ 89.1 lókè ò ló ti búyọ ò lágbègbè ìṣíà 89.1 lókè ò ló ti búyọ ò lágbègbè ìṣíà ìgbélárugẹ iléeṣẹ́ àtìlẹ́yìn okòòwò ìyẹn gan-an ló jẹ́ iṣẹ́ wọn eré ìdárayá ìròyìn ẹ̀sìn àṣà àti èdè gbogbo rẹ̀ la gbé lárugẹ ìbùkún lélẹ́yìí ó yẹ ká dúpẹ́ ẹ wá ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá. Ship 89.1 FM ìṣìyà òkè o máa gbọ́ lọ. ẹ káàbọ̀ padà láti ibi tí a ti ṣẹ́ mímu díẹ̀
tẹ bá wojú fíìkì lójú ayélujára ó ti ṣẹ́ mi sọ́fun ìṣẹ́mi mu. ìṣẹ́mi ló ti wá láàárọ̀ yìí. Mr. Yẹmi ló ti ṣẹ́mi mu kán tó kù ní láàárọ̀. ìṣẹ́mi ló ti wá láàárọ̀ yìí. wọ́n mọ̀ pé ẹni tó bá kọjá ń ṣẹ́mi láàárọ̀ kùtùkùtù yóò ṣẹ́mi mu. ọmọ ìṣẹ́mi ni mí. ọmọ ìṣẹ́mi ni ọ́. lójúde ilé kábíyèsí gangan ni mí. ojúde ilé kábíyèsí nílé rẹ̀ ọmọlé ọba. nílé rẹ̀ àbí nílé yín. nílé mi ilé tèmi gangan. ilé tiẹ̀ kì í ṣe ilé yín. kò ṣe ilé wa. kábíyèsí ọ̀pá tó bá yẹ pé ojúde ọba àṣẹmi ní ilé rẹ̀ wá àfàìmọ̀ kó má padà dolórí. ọmọọba ni wọ́n gbẹ́sẹ̀ lọ́mọọba. kí wọ́n má gbẹ́sẹ̀ lé ọ. wọ́n gbẹ́sẹ̀ lọ́mọọba kábíyèsí gan understand wọ́n gbẹ́sẹ̀ lọ́mọọba. ọmọọba ni ọ́. Adéníjì tó ń jẹ́ ṣé. Adé wa ń gangan ni mo fi ń jẹ́ Adéníjì. ló fi gbé lọ sẹ́mi. no mi gbé lọ sẹ́mi wọ́n má túṣu bẹ́ẹ̀ má ya àwọn ará létí gàtí tí wọ́n fẹ́ mọ ìtàn náà. ó dà kò sí ọ̀nù ìwọ wo. bó tún ní ọmọ ìlàjì ilé ni mí gbogbo ẹ̀ náà ni mí. ọ ṣàlàyé yóò sú ọ kò sí tí bóyá ọmọ sẹ́mi ní lóòótọ́ àbí. bọ̀ mo tan ní ìlàjì ilé náà. bàbá wọn wá mú ọ kó nílé Adéníjì wọn ní ọmọ yìí sọ ọmọ ilé Adéníjì. àní mo tan ìlàjì ilé náà iwájú ilé ọba ìlàjì ilé. bàbá pásítọ̀ máa ń gbọ́. wọ́n máa ń gbọ́. láti primary school dé higher institution má jẹ́ wo bàbá ó jóná dákun. ẹ̀rù ò bà wọ́n. ok mọ dá wa là kalẹ̀ pé ìyá ọ̀ya ẹ bọ́ bí ta lọ́lọ́mọ yìí o. kò síbi tí ì ti tán. ọ̀dà 07047777064 ọ̀rọ̀ tá à ń sọ báyìí òun ni ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ báyìí ẹ jẹ́ ká jọ sọ o ẹ jẹ́ ká jọ ṣe ọ̀rọ̀ nípa ètò ààbò ni ó kàn báyìí láti sọ ní a ó sì jọ máa gbára wa nímọ̀ràn ká gba àwọn olórí wa àwọn ọba wa àwọn tá a rán lọ sí ilé ìgbìmọ̀ asòfin àwọn òṣìṣẹ́ agbófinró àti òṣìṣẹ́ elétò ààbò gbogbo ká gbà wọ́n nímọ̀ràn. Hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. 07047777064 07047777064 ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣe. ní tẹnugbó bí ọwọ́. àmín. ìyá mẹ́ta láti ìlú Ìṣẹ̀mílé ló sọ̀rọ̀. kódà ọ̀rọ̀ ti lẹ́rìí bá. ó parí. ìtura olúwa á ṣe méjì fún Ìṣẹ̀mílé o. kí lẹ pé. á ṣe méjì fún Ìṣẹ̀mílé náà. àbí tí àfẹ́wé gbé mi. kí ló dé bẹ́ẹ̀ gbogbo ẹrù mi. ẹrù rẹ̀ ó tóbi. mo ti ẹ̀ka mo ka. yóò kàn gba mọ́tò kan ni. kò sí wàhálà á gbé mọ́tò kalẹ̀. yóò sì gba kọ́kọ́rọ́ lé. kò sí wàhálà ọ́fíìsì alámakọ́ fún. duplex. ẹ ṣe o ìyá láti sẹ́mi ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ báyìí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ àwọn àgbà ò ní à ń mójútó ni ẹ jẹ́ ká wà ní ojúlala kan fi sọ́rí níbi gbogbo tí a bá dé níbi gbogbo tá a bá wà ìyàwó wà lójúlala kan fi sọ́rí lórí àwọn ọmọ bẹ́ẹ̀ ni kí baálé ilé náà kó wà ní ojúlala kan fi sọ́rí lórí àwọn mọ̀lẹ́bí rẹ̀. Hello. Hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. Yes sir. Ọlọ́run máa fún mi ṣe o. àmín o. Ọlọ́run ní dá wa láàmú. àmín o. ọ̀pẹ́ rí nípa ọ̀rọ̀ ààbò tẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ àwọn fìjìláńtì àwọn kìíní yìí nǹkan tí wọ́n ń gbé lọ́wọ́ ó ju ọ̀rọ̀ àwọn fìjìláńtì lọ àti kíjọba ṣàánú wa wọ́n ràn wá lọ́wọ́ Ọlọ́run ní ìgbà Nàìjíríà jẹ́ o. ẹ ṣe o 07047777064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello ẹ káàárọ̀ o 07047777064 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ ẹ jẹ́ ká gba àwọn orí adé wa nímọ̀ràn lórí ọgbọ́n tàbí nǹkan tí a rí láti jẹ́ kí ètò ààbò wa kó dúró déédéé. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ kú ètò. Ọlọ́run ló ń tò ó. ìyá mẹ́ta láti Ìṣẹ̀mílé ègé náà. ọ̀nà ẹ̀jẹ̀ ní tó jáde sí àdúrà wáyé nípa wa
a rọ àwọn ìjọba wọn dẹ́kun ọba àmójútó ọ̀nà yìí sì àjẹ wá nílùú Ìṣẹ̀mílé ọ̀pọ̀ sí mi à kí wọ́n ṣàánú wa ọ̀nà yìí yóò tó nǹkan rárá kí wọ́n jọ kán bá wa ṣe ọ̀nà yìí níbẹ̀ ni ọrọ̀ ajé wa níbẹ̀ lọ́wọ́ àwọn ọba òjò tó rọ̀ ní bí ìjẹrin kódà ṣubú ṣeré làwọn èèyàn ń ṣe lójú ọ̀nà níbẹ̀ tí lọ́rọ̀ ajé wa wà kí wọ́n jọ kí wọ́n ṣàánú wa lọ́nà yìí o ọ̀nà yìí jáde láti Ìṣẹ̀mílé ó jáde sí Arárọ̀mí jáde sí Àdúrà wáyé ẹ ṣe o 07047777064 07047777064 ẹ̀lú ẹ káàárọ̀ o. Hello, Mr. Adékéré. ẹ káàárọ̀ o kówó pé. Àti ìtura olúwa. àwọn kéyìn. Ẹ káàárọ̀ o. yes sir. Àtọ́jú ilé kẹ́ ń ṣe mi báyìí. ẹ nà. mo rò pé torí yìí pé ọmọ yìí sọ yìí pé òun fẹ́ fẹ́ yín ṣẹ̀mí ìyá àṣẹmí wọlé bàbá àṣẹmí tún wọlé. Ọlọ́run ní jẹ́ bàjẹ́. ó ti da. àbíyẹn kú iṣẹ́ ọpọlọ lóhùn ní tọpọlọ yín rú. ó ti da. kò sí orin méjì táwọn kan ń ṣe mi tó jọ nẹ̀ẹ́ lọ. káwọn ìjọba àti wọn ṣàánú wa. nítorí nígbà tá a bá fẹ́ dìbò wọ́n mọ̀nà Ìṣẹ̀mílé. ọ̀nà tó sì dá ni wọ́n gbà tá a bá ní wọ́n kà lọ́nà tí ọ̀dà wọn ò ní lọ. wọ́n dẹ́kun wọn ṣàánú wa láti gáréjì wa ń Ìṣẹ̀mí tó fi lọ ọ̀pá tó fi lọ Arárọ̀mí tó fi lọ jáde sádùn àwáyé wọ́n ṣàánú alẹ́ ọ̀nà yẹn. ẹ ṣé o. Ọlọ́run níjọ́ bàjẹ́ o. àmín o. ẹ ṣé o. 07047777064 07047777064 lójú òpó. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà orúkọ yín o. Ṣẹ́gun láti Gbọ́ra ni o. láti ìlú Gbọ́ra à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ ààbò tí ẹ̀ ń sọ yẹn. bẹ́ẹ̀ni. àwọn ìjọba wa wọ́n gba àwọn kan wọ́n pè wọ́n ní ọlọ́pàá àbílẹ̀ kí ni àwọn ìjọba rí sí ọ̀rọ̀ yẹn torí àwọn ọmọ yẹn tí wọ́n kó lọ sí kéènì ní Ìbàdàn ní Ẹlẹ́yẹlé àwọn ìjọba gbowó lọ́wọ́ wọn létà wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ fún ọdún mẹ́rin báyìí fún ọ̀dẹ̀ fún ọlẹ́tọ̀ wọn ṣé ẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣé o ìbéèrè lẹ béèrè ìdáhùn sì ti o ti dáhùn lóhùn àbí. kò yẹ kó rí bẹ́ẹ̀ tọ̀ ìjọba nǹkan ìjọba yìí kàn yá ni tó bá di pé owó òun bá wọlé tóńtóńtóńtó ẹnìkan ò ní gbọ́ mọ́. wọ́n kó fún wọn ní. òṣìṣẹ́ wọn ò fún wa lówó oṣù o wọn ò sẹ́wọ́ oṣù mẹ́jọ oṣù márùn-ún wọn jẹ wá tí owó oṣù bá dé báyìí. wọ́n ṣẹnu mẹ́kẹ́ni àwa táwọn bá ó tún mọ nǹkan tó burú jù ó mọ nǹkan tó burú kí ló burú jàre. ìyàwó àti ọkọ míì tí wọ́n jọ ń gbénu lé tó jẹ́ pé bóyá ẹnìkan ń ṣiṣẹ́ alájàpá tàbí ń ṣiṣẹ́ oníṣòwò tẹ́nìkan ń ṣiṣẹ́ ìjọba tó bá wọlé ó ṣeé ṣe kọ́kọ́ rẹ̀ mọ̀ sí tàbí kíyàwó gan má kí ọkọ gan má sọ fún ìyàwó wípé wọ́n ti padà sanwó ṣùgbọ́n tí wọ́n bá sanwó. yóò máa karanu lé ní. ìgbé ń gbòòrò ayé. hello. ẹ káàárọ̀ o. Ọlọ́run ní jẹ́ bàjẹ́. àmín. Nurat ló ń sọ̀rọ̀ láti ilé Basọ̀run. Basọ̀run ń lu o. ìlú Ìṣẹ́yìn. à ń gbọ́ yín o. Basọ̀run ìkàlẹ̀ ni o. à ń gbọ́ yín sma. nípa ààbò tẹ̀ ń sọ níbi ọ̀rẹ́ ọ̀nà tó wà níbi ilé olókèèrè ọ̀nà ibi gádà yẹn ti já kò sì dá kí wọ́n dákun wọ́n bá wa mójútó. ẹ ṣé o ká gbé ìpè ẹyọ kan tàbí méjì tó bá sáré 07047777064 ẹ̀lú ẹ káàárọ̀ o 07047777064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 07047777064 ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ kojúmọ́. ẹ káàárọ̀ sá o. ẹ kú iṣẹ́ o. àdúpẹ́. àṣìpa ló ń pè yín láti ìlàjú ilé. kí lẹ pé. àṣìpa láti ìlàjú ilé. àṣìpa à ń gbọ́ yín. ọ̀nà ìpalúwa tó wà sí ẹgbẹ́ ẹ̀wọ́ ọ̀tún tá a bá ti wọ ìgboro ọ̀nà ìpalú yẹn kádàbẹ́ ti já. ó ti já pápátá ó dẹ̀ wà dangerous à ń bẹ yín ìjọba tí wọ́n bá dẹ́kun kí wọ́n wá bá a ṣe gádà yẹn o. Ọlọ́run ó bá a ṣe. ẹ ṣé o. láti ìlú làjí ilé ẹ bá ń kí kábíyèsí o ẹni ọmọ wọn ń kí wọn ẹ jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀. ó sà ń tanná wá ẹbí kí fèèkì. mi ò tanná wẹ́bì. àlùwàlá olóńgbò fèèkì. hello. ẹnà owó bá kó jẹ́sì. hello ẹ káàárọ̀ o. ẹ̀yin adékàtọ̀ láti ìlú Ìṣẹ́yìn. ẹ yí rédíò yín sílẹ̀ o. ẹ̀yin adékàtọ̀. ẹ yí rédíò yín sílẹ̀ àgbọ̀ yín o.
070477064 ìpè kan náà ló kù báyìí kó tó di pé a máa lọ tá a bá ti wọlé ká yí rédíò yín tẹ̀ fi ń gbọ́ wa èyí sílẹ̀ etí kì í gbéjì etí lè gbéjì ó lè gbọ́ mẹ́ta ṣùgbọ́n lórí rédíò ẹ lè gbóhùn ara yín yóò máa hàn wá létí níbí yìí ni ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. bó bá ti fẹ́ láti ìlú ìjànà. à ń gbọ́ yín o. ẹ dákun kan bá mójútó ọ̀nà ìjànà sí òkè èyí mójò bá ti dé ọ̀nà yìí ò lè dá mọ́ rárá o. ẹ ṣé o wọ́n ti gbọ́ yín àwọn tó wà ní apá abẹ̀hún. ẹ̀yàn ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn nepa wa fódìdí oṣù kan àtọjọ́ díẹ̀. èyí tó dálẹ̀ yìí ga wo lánàá mo bá gbé sókè iná rẹ̀ kí n dìde yìí pé àwọn aṣọ tó ti rún tó ti yọ 1000 gẹ̀tọ̀ yìí kí tó o bá ń gbọ́ ó ti lọ sọ pé ó ti lọ. gan ni rẹ̀ àdúpẹ́. ṣé àwọn ìlú kan ń bẹ nítòsí wa bíi tiwọn ni látọdún 7 ni wọn ò ti ṣẹ́jú ná. kò sí ìjẹ́ pé náà yìí bàjẹ́ o. àjẹpẹ́ tí wọ́n bá bímọ lókè o láàrin oṣù kan yóò mọ nǹkan tí ń jẹ́ nepa. kò mọ kí ni yóò dà mọ́ torí titun ni yóò dàbí ọdún. bẹ́ẹ̀ni ká mọ̀ fèyí ṣe lọ torí abádébi olúfimọ níbi ọ̀rọ̀ yìí ká fi mọ́ o. ẹ̀yin ará ilé ẹ̀wọ̀n oníyanṣẹ́ ọlọ́fẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ náà ẹ̀kọ́ àìbínú tó bá ti di aago 9 àbọ̀ sí aago 10 àbọ̀ láàárọ̀ ẹ̀ jọ pàdé lórí ètò Sip Saturday Extra bákan náà tó bá ti di aago 3 àbọ̀ sí aago 4 àbọ̀ ìlera rẹ ẹ ti mọ̀ bá ṣe ń ṣe á ti ń gbé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bọ̀ lónìí wọ́n wá bá wa sọ̀rọ̀ lórí àìsàn jẹjẹrẹ bógo tí ń jẹ́ tọ́lọ́run láago 3 àbọ̀ sí aago 4 àbọ̀ ní kẹjọ kájọ pàdé lórí ètò ìlera rẹ títí di aago 9 àbọ̀ sáàjọ pàdé lórí ètò Sip Saturday Extra títí di ìgbà náà èmi a máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílò ọ̀rọ̀ sọ pé kò ta ni lọ́rẹ̀ o nítorí ẹ̀ ni mo ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé títí di ìgbà mìíràn ó dàbọ̀. tó àwọn nepa ọ̀hún orúkọ tuntun sọ mọ̀ pé wọn ò fi bẹ́ẹ̀ jẹ́ nepa mọ́ ń sìn ṣùgbọ́n orúkọ tí àwọn yẹn tó ti wà nínú ọpọlọ àwọn ènìyàn nepa ni ṣùgbọ́n ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan orúkọ wọn yàtọ̀ tìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń bí IBEDC òun ni orúkọ tí wọ́n ń jẹ́ nepa tí náà bá ṣẹ́jú wà báyìí up tó bá tún ṣẹ́jú off nepa ni down nepa. tó káwọn fèyí ṣe lọ o dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa gbọ́ a sì ń rọ̀ yín yí pé ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ìkànnì wa níbí yìí ká bá yín ṣe yóò nítumọ̀ a sì bá yín ṣe dáadáa abẹ́rẹ́kẹ́rẹ́ àdé ìgbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná àti fìjìláńtẹ́ láàárọ̀ yìí wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbémi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọ̀la o ẹ kú kalẹ̀. Sip 89.1 FM. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara Sip 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìjọ kérúbù àti sẹ́ráfù ìlú ògo tó wà ní ojú òpópónà ìlú ìlúà ìlú ìṣẹ̀mílé ní ìjọ kérúbù àti sẹ́ráfù ìlú ògo ló wà ní ìjọba ìbílẹ̀ kájọlà wọ́n ń fi tìfẹ́tìfẹ́ ké sí gbogbo àwọn ènìyàn síbi àjọ̀dún èwe àti ìtẹ̀síwájú ilé ọlọ́run tuntun èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́ èyí tí yóò wáyé ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2025 ní déédéé aago 11 òwúrọ̀ oníwàásù wa ọjọ́ náà ni most senior apostle prophet J.D. ọ̀dẹ́dára akọ̀wé ìjọ senior kerubu Isaac ọláọmọ senior apostle Elisha ọláọmọ ní alámòjútó ìjọ àwọn bàbá ọjọ́ náà ni Prince Solomon olùkókun honourable Gani Alaba honourable Fẹ́mi Òkèṣèpẹ̀ àwọn ìyá ọjọ́ náà ni Mrs Victoria ọláọmọ Mrs Funlọ́lá ọ̀kẹ́ owó Mrs Rachel ọlákúnlé ìyá ìwé apostle mother H.A. Òkèṣọlá lábẹ́ alákòóso ẹni ọ̀wọ̀ late baba aládùúrà A.O. Òkèṣọlá àdarí ìjọ CNS Church ìlú ògo ìṣẹ́milé primate senior
Apostle Dr. S.O. Òkèṣọlá bàbá kìkì àṣẹ gbogbo ènìyàn lápè ẹ má ṣàláì wá o. rédíò wo lèyí tó mi lẹ títí rédíò wo lèyí tó rìn rẹ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò.